Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn òde, ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa sí Ọlọ́run wa, dúpẹ́ fún àánú àti oore ọ̀fẹ́ tí a rí gbà, dúpẹ́ fún ìwà láàyè, a dúpẹ́ fún àánú tí ẹ fi pa wá mọ́, tí ẹ fi mú wa wà lórí erùpẹ̀. A dúpẹ́ nítorí pé ẹ kò jẹ́ kílẹ̀ kó ga jù wá lọ, ẹ kò jẹ́ kílẹ̀ kó gbé wa mì. Ògo ni fún orúkọ yín. Ọ̀rọ̀ náà tá a gbọ́ lẹ́ni kó ṣe ayé ọkàn àti ara wa lóore. Kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́, nítorí tí a gbàdúrà lórúkọ Jésù rà wá àmín lórúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a tọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè kọ. Ìwé ọ̀run ṣíṣí tí a tọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè kọ. Àkòrí tí a ó gbéyẹ̀wò lè ní sọ wípé èrèdí ikú rẹ̀ apá kejì. Èrèdí ikú rẹ̀ apá kejì. A ó mú àkọ́sórí wa nínú ìṣe àwọn àpọ́stólì orí ìkíní ẹsẹ̀ ìkẹjọ. Ìṣe àwọn àpọ́stólì orí ìkíní ẹsẹ̀ ìkẹjọ tí ó kà báyìí pé ṣùgbọ́n ẹ̀yin yóò gba agbára nígbà tí ẹ̀mí mímọ́ bá bà lé yín, ẹ ó sì máa ṣe ẹlẹ́rìí mi ní Jerúsálẹ́mù àti ní gbogbo Jùdíà àti ní Samaria àti títí dé òpin ilẹ̀ ayé. Nígbà tí a ó mú bíbélì kíkà fún ẹni nínú ìwé Máàkù orí ìkẹrìndínlógún ẹsẹ̀ ìkarùndógún títí dé ẹsẹ̀ ìkejìdínlógún. Ìwé Máàkù orí ìkẹrìndínlógún ẹsẹ̀ ìkarùndógún títí dé ẹsẹ̀ ìkejìdínlógún tí ó kà báyìí pé ó sì wí fún wọn pé ẹ lọ sí gbogbo ayé kí ẹ sì máa wàásù ìyìn rere fún gbogbo àwọn ẹ̀dá. Ẹni tí ó bá gbàgbọ́ tí ẹ bá sì baptizi rẹ̀ yóò là, ṣùgbọ́n ẹni tí kò bá gbàgbọ́ yóò jẹ̀bi. Wọn ò sì máa gbé àmì wọ̀nyí ni yóò sì máa bá àwọn tí ó gbàgbọ́ lọ. Ní orúkọ mi ni wọn ò máa lé àwọn ẹ̀mí èṣù jáde, wọn ò sì máa fi èdè tuntun sọ̀rọ̀, wọn ò sì máa gbé ejò lọ́wọ́. Bí wọ́n bá mu ohun olóró, ohun tí ó lóró kì yóò pa wọ́n lára. Wọn ò gbé ọwọ́ wọn lé àwọn olókùnrùn, ara wọn yóò dá. Wàyí, ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ àbámẹ́ta ọjọ́ kẹjọ oṣù kẹrin. Ní èní ọjọ́ àbámẹ́ta ọjọ́ kẹjọ oṣù kẹrin. Nínú ìwé Jòhánù orí ìkẹtàdínlógún ẹsẹ̀ ìkẹrin, nígbà tí Jésù ń gbàdúrà kí a tó kàn mọ́ àgbélébú, ó sọ fún bàbá rẹ̀ pé òun ti parí iṣẹ́ òun. Nígbà tó yá, nínú Jòhánù orí ìkọkàndínlógún ẹsẹ̀ ọgbọ̀n, ó wí pé ó parí. Ní ọ̀nà mìíràn, iṣẹ́ ti bùṣe. Lẹ́yìn ìgòkè rẹ̀, ó sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ nínú ìwé ìṣe àwọn àpọ́stólì orí ìkíní ẹsẹ̀ ìkẹjọ pé ẹ̀mí mímọ́ yóò bà lé wọn, wọn yóò sì gba agbára. Kí ni agbára? Agbára ní èdè ènìyàn lásán jẹ́ okun láti ṣe dáradára. Agbára tí o nílò láti mú àyànmọ́ rẹ ṣẹ gẹ́gẹ́ bí Ọlọ́run ti pinnu rẹ̀, ó wà nínú ẹ̀mí mímọ́. Nínú ìwé Lúùkù orí ìkarùn ẹsẹ̀ ìkẹwàá, Jésù Kristi fi tó Pétérù létí pé yóò bẹ̀rẹ̀ sí ní mú ènìyàn. Èyí sì wà ní ìmúṣẹ kíkún lẹ́yìn ọdún mẹ́ta nígbà tí ẹ̀mí mímọ́ náà bà lé e, tí ó sì ń jèrè ẹgbẹ̀rún mẹ́ta ọkàn nípa iṣẹ́ ìwàásù kan péré. Nígbà tí mò ń dàgbà, àfojúsùn mi ni láti jẹ́ olùdarí yunifásítì tí ó kéré jùlọ lọ́jọ́ orí ní ilẹ̀ adúláwọ̀. Ṣùgbọ́n mo wá fi ayé mi fún Jésù Kristi ní ọdún 1973. A fi ẹ̀mí mímọ́ baptize mi ní ọdún náà. Lẹ́yìn náà, nǹkan kan ṣáà ń tì mí sí ọ̀nà tí Ọlọ́run ti là kalẹ̀ tẹ́lẹ̀ fún ayé mi. Mo gbàdúrà pé ní agbára Ọlọ́run yóò bẹ̀rẹ̀ sí ní gbé orí ní ọ̀nà àyànmọ́ rẹ ní orúkọ. Ìwọ yóò bẹ̀rẹ̀ sí ní gbé orí ní ọ̀nà àyànmọ́ rẹ ní orúkọ Jésù. Nísinsìnyí, bí agbára bá ṣe tóbi tó, bẹ́ẹ̀ ni yóò ṣe rọrùn tó láti dé ibi àfojúsùn wa. Fún àpẹẹrẹ, bí o bá fẹ́ rìnrìn àjò láti Èkó, Nàìjíríà lọ sí ìlú ọba pẹ̀lú ojú pópó tàbí orí omi, yóò gbà ọ́ ní ọjọ́ díẹ̀, bí kò bá gbà ọ́ ní ọ̀sẹ̀ pàápàá. Ṣùgbọ́n bí o bá wọkọ̀ òfurufú láti Èkó lọ sí ìlú ọba, ìwọ yóò dé ibẹ̀ láàárín wákàtí 6.5. Nínú ìṣe àwọn àpọ́stólì orí ìkẹta ẹsẹ̀ ìkíní títí dé ìkọkànlá, agbára Ọlọ́run bẹ̀rẹ̀ sí ní farahàn nínú ayé Pétérù àpọ́stélì nígbà tí ó mú arọ tó wà lẹ́nu ọ̀nà dáradára rìn
ìwàásù tó ṣe ní kété lẹ́yìn náà yọrí sí ìyípadà ọkàn ẹgbẹ̀rún 5. Ìṣe àwọn àpọ́stólì orí ìkẹrin ẹsẹ̀ ìkẹrin. Ní ìṣe àwọn àpọ́stólì orí ìkarùn-ún ẹsẹ̀ ìkejìlá títí dé ẹsẹ̀ ìkẹrìndínlógún, òjìji rẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní mú aláìsàn láradá. Àwọn ọ̀pọ̀ ènìyàn sì bẹ̀rẹ̀ sí ní wá sọ́dọ̀ Kristi. Àyànmọ́ rẹ̀ bẹ̀rẹ̀ sí ní wá sí ìmúṣẹ ní ọ̀nà ìyanu. Báwo lo ṣe fẹ́ kí àyànmọ́ rẹ ṣe ní kíákíá? Bí o bá ṣe fẹ́ kí àyànmọ́ rẹ kí ó ṣẹ ní kíákíá, ìyẹn yóò dá lé iye ẹ̀mí mímọ́ tí o bá ní nínú rẹ. Bí o bá ṣe fẹ́ kí àyànmọ́ rẹ kí ó ṣe ní kíákíá, ìyẹn yóò dá lé gbogbo iye ẹ̀mí mímọ́ tí o bá ní nínú rẹ. Kókó àdúrà: gbàdúrà nínú ẹ̀mí fún ó kéré tán wákàtí kan lónìí, kí o sì ṣe bẹ́ẹ̀ ní ojoojúmọ́. Gbàdúrà nínú ẹ̀mí fún ó kéré tán wákàtí kan lónìí, kí o sì ṣe bẹ́ẹ̀ ní ojoojúmọ́. Olúwabùkọ́lá aya kó tí a mọ̀ sí ìyá ènìyàn rere. Ayọ̀ ènìyàn rere, ìyá àwọn ọmọ rere ló ka ọ̀run ṣíṣí ti èní. Nígbà tí a máa pàdé lọ́la, ó dàbọ̀.